Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa wọn, alátìlẹ́yìn wa, ìbẹ̀rẹ̀ àti òpin, Ọlọ́run tó pa wá mọ́ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tó tún fún wa ní àǹfààní láti tún rí ọjọ́bọ̀ èyí tí ó kẹ́yìn nínú oṣù kìíní. Ògo mà ní forúkọ yín fún àánú ńláńlá tí oore ọ̀fẹ́ tí owó kò lè rà yìí o. Olúwa ẹ gbà ọpẹ́ wa o. Ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lénìí kó ṣe ayé, ọkàn àti ara wa níre, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ní ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́bọ̀ ọgbọ̀njọ́ oṣù kìíní. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ pé Ọlọ́run ń pèsè. Ọlọ́run ń pèsè. Àwọn àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkíní. Orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkíní. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ, ìwọ kì yóò ṣe aláìní. Nínú amú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkejìléníogún ẹsẹ̀ ìkeje dé ìkẹrìnlá. Genesis orí ìkejìléníogún ẹsẹ̀ ìkeje dé ìkẹrìnlá. Ísákì sì sọ fún Ábúráhámù bàbá rẹ̀ wípé, bàbá mi o. Òun sì wípé, èmi nìyí ọmọ mi. Òun sì wípé, wo iná òun igi, ṣùgbọ́n níbo ni ọ̀dọ́ àgùntàn ẹbọ sísun náà gbé wá? Ábúráhámù sì wí fún pé, ọmọ mi, Ọlọ́run tìkálára rẹ̀ ni yóò pèsè ọ̀dọ́ àgùntàn fún ẹbọ sísun náà. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì jùmọ̀ ń lọ. Wọ́n sì dé ibi tí Ọlọ́run ti wí fún Ábúráhámù. Wọ́n sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì to igi rere, ó sì dí Ísákì ọmọ rẹ̀, ó sì dá dùbúlẹ̀ lórí pẹpẹ lórí igi náà. Ábúráhámù sì na ọwọ́ rẹ̀, ó sì mú ọ̀bẹ náà láti dùbú ọmọ rẹ̀. Áńgẹ́lì Olúwa sì kọ sí i láti òòrùn wá. Ó wí pé, Ábúráhámù, Ábúráhámù. Ó sì dáhùn pé, èmi nìyí o. Ó sì wí pé, má ṣe fọwọ́ kan ọmọdé náà o, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe ní nǹkan kan, nítorí nísinsìnyí èmi mọ̀ pé ìwọ bẹ̀rù Ọlọ́run, nígbà tí ìwọ kò ti dùn mí ní ọmọ rẹ nìkan ṣoṣo. Ábúráhámù sì gbé ojú rẹ̀ sókè, ó wò ó sì kíyèsí lẹ́yìn rẹ̀ àgbò kan tí ó fi ìwo rẹ̀ há ní pàǹtírí. Ábúráhámù sì lọ mú àgbò náà, ó sì fi rúbọ sísun ní ipò ọmọ rẹ̀. Ábúráhámù sì pe orúkọ ibẹ̀ náà ní Jèhófà Járè, bí a ti wí títí di èní yìí, ní òkè Olúwa ni a gbé rí i. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Mo jẹ́ alábòjútó gbogbogbò fún ìjọ ìràpadà ní nǹkan bí ọdún 55 sẹ́yìn. Ní ìgbà náà, gbogbo owó tó ń wọlé fún ìjọ kò tó iye owó oṣù mi láti yunifásítì tí mo ti fi iṣẹ́ sílẹ̀. Ìjọ ní àwọn òṣìṣẹ́ 39 mìíràn. Lẹ́yìn tí a bá ti san owó wọn, kì í sábà kù nǹkan kan fún alábòjútó gbogbogbò. Gẹ́gẹ́ bí ènìyàn, mo yí padà sí Ọlọ́run. Mo wí pé, Ọlọ́run, mo ti sọ fún ọ pé kí o fi mí sílẹ̀ o níbi tí mo ti ń ṣe iṣẹ́ olùkọ́ mi. Mo sáà ti ń ṣe pásítọ̀ náà. Lẹ́yìn tí mo bá gba owó oṣù mi, mo sábà máa ń yọ owó oúnjẹ, owó epo ọkọ̀ mi ìyókù ni wọ́n lò fún iṣẹ́ rẹ. Ní báyìí, ohun tí mò ń gbà lọ́wọ́ ìjọba kò sí mọ́ o. Èyí sì ni iye tó ń wọlé fún ìjọ. Kí ni ìdánilójú pé màá yè báyìí? Lẹ́yìn náà, Ọlọ́run ṣe ìlérí fún mi pé ọmọ ìdánilójú kan ṣoṣo ni mo ní láti fún ọ. Níbikíbi tí o bá lọ, màá wà pẹ̀lú rẹ. Lóòótọ́, Ọlọ́run ò já mi kulẹ̀ o. Ní ọdún 56 mi ò yá nǹkan tàbí tọrọ rí o. Dájúdájú, Ọlọ́run ń pèsè fún mi. Nígbà tí o bá rí ẹnìkan tí kò lè jẹ́rìí sí i pé Ọlọ́run ń pèsè, ó ṣe pé kò jẹ́ pé ó ti rí ẹnìkan tó jẹ́ ahun nìyẹn. Kódà sí Ọlọ́run, tí o bá fiyè sí ìtàn mi ní ìpínrọ̀ kìíní, ìwọ yóò rí pé kódà ìgbà tí mo jẹ́ olùkọ́, ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ gbogbo owó mi ni mo fi ń fún Ọlọ́run. Nítorí náà, nígbàkúgbà tí mo bá wà ní inú àìní, kò já mi kulẹ̀ rí rárá o. Ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 48 ó sọ pé, ìgbà tí o bá fi fún ni a ó fi fún ọ padà. Opó Sáráfátì ní òye yìí o. Nítorí náà, nígbà tí Ọlọ́run pàṣẹ pé
pé kí wòlíì Èlíjà béèrè fún oúnjẹ rẹ̀ tó kẹ́yìn, ó fi fún un o ní ìdápadà. Ó ní oúnjẹ ànító láti lò fún gbogbo àsìkò ìyàn. Ọlọ́run ó ti pọ̀ ní oore sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn débi pé fífún un ní gbogbo ohun wọn kò tó láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀, láti sọ pé ó ṣeun. Ládùúrú èyí, nígbà tí ó bá béèrè fún díẹ̀ nínú ohun tí wọ́n ní, wọn yóò sọ pé rárá o. Yàtọ̀ sí jíjẹ́ ahun sí Ọlọ́run, púpọ̀ nínú wọn tún láhun sí àwọn ènìyàn tó yí wọn ká, pàápàá àwọn tó kù díẹ̀ fún. Ìwé Òwe orí 21 ẹsẹ̀ 13 wí pé ẹnikẹ́ni tó bá di etí rẹ̀ sí igbe olùpọ́njú, òun tìkálára rẹ̀ yóò ké pẹ̀lú, ṣùgbọ́n a kì yóò gbọ́. Olùfẹ́, tí o bá fẹ́ kí Ọlọ́run pèsè fún ọ, má ṣe ní ahun sí iṣẹ́ rẹ̀ o. Má ṣe ní ahun sí iṣẹ́ rẹ̀. Má ṣe ní ahun sí àwọn ènìyàn Ọlọ́run. Má sì ṣe ní ahun sí àwọn tó yí ọ ká tàbí àwọn tálákà. Fi ọkàn ìmoore rẹ hàn. Ọkàn ìmoore la ó mú sanra. Ìwé Òwe orí 11 ẹsẹ̀ 25. Kókó ìṣe jẹ́ kí ó mọ́ ọ lára láti lè máa ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn tí ó yí ọ ká, kí o máa ràn wọ́n lọ́wọ́. Ẹ já sọ pé bàbá mi, Olúwa ṣàánú fún mi ní ọkàn ìmoore láti máa ran iṣẹ́ rẹ lọ́wọ́, láti máa fi owó mi, ìgbà mi, àkókò mi kí n fi máa ran iṣẹ́ rẹ lọ́wọ́, àti àwọn olùṣọ́ àgùntàn náà láti máa ràn wọ́n lọ́wọ́, àti àwọn tó yí mi ká tí wọ́n ṣe aláìní. Fún mi ní oore ọ̀fẹ́ láti lè máa fi fún wọn ní púpọ̀. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ káwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin òun, àní náà ní o. Ó dàbọ̀.